kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Awuyewuye bẹ̀rẹ̀ lẹ́yìn tí àdó olóró pa ọmọ Nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ní Ukraine. Kàyéfì ńlá ni ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọbìnrin ẹni ọdún 23 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó Mariam Inani sì ń jẹ́ fún àwọn èèyàn títí di àsìkò tí a parí àkójọpọ̀ ìròyìn yìí o. Bákan náà sì ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ti ń fi àìdùnnú wọn hàn sí ikú ọ̀dọ́mọdé ọmọ Nàìjíríà tó bá ogun lọ ní Ukraine náà. Inani la gbọ́ pé ó kí ayé pé ó dìgbò ṣe lẹ́yìn tó farakásá àdó olóró tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Russia jù sí ilẹ̀ Ukraine lásìkò ìkọlù. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ pé lásìkò tí Maria ń gbáradì fún ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀ ní fásitì ìmọ̀ ìṣègùn òyìnbó tó wà nílùú Kharkiv ní àjálù ńlá náà ṣẹlẹ̀ tó sì mú ẹ̀mí rẹ̀ lọ lọ́jọ́ àìkú tó kọjá yìí. Báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyé gan-an? Ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2026 ní ikọ̀ ọmọ ogun Russia ju àdó olóró sí ìlú Kharkiv tó wà ní ẹkùn Kolodorizi tó sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́ tí àwọn èèyàn sì tún farapa yánnayànna. Gẹ́gẹ́ bí àjọ àwọn nọ́ọ̀sì nílẹ̀ Áfíríkà ìyẹn Fellow Nurses Africa tí wọ́n ṣètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ fáwọn nọ́ọ̀sì káàkiri ṣe ṣàlàyé, wọ́n ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Mairan ẹni tí wọ́n pè ní Fatima Uzenova ẹni ọdún 23 kú lójú ẹsẹ̀ ní tiẹ̀ níbi ìkọlù àdó olóró ọ̀hún. Ilé ìwòsàn kan tó wà lórílẹ̀‐èdè Germany ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé Mariam padà kú sí àti pé ṣáájú àsìkò náà ni wọ́n ti kọ́kọ́ tọ́jú rẹ̀ ní ilé ìwòsàn kan tó wà ní ìlú Kharkiv. Àwọn alákòóso fásitì Kharkiv National Medical University ni wọ́n kéde ìròyìn ikú Mariam lọ́jọ́ àìkú tó kọjá tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó jáfáfá tó sì fi ara rẹ̀ jì fún ohun tó ń ṣe. Wọ́n ní látìgbà tí Mariam ti darapọ̀ mọ́ fásitì wọn lọ́dún 2020 ló ti ní ìtara fún ìmọ̀ ìṣègùn òyìnbó tó sì ní onírúurú ẹ̀bùn tó fi mú ara rẹ̀ tẹ̀síwájú lẹ́ka náà. Àtẹ̀jáde tí àwọn alákòóso náà fi síta fìdí rẹ̀ múlẹ̀ pé olóògbé náà ti kópa nínú àwọn ètò ẹ̀kọ́ lágbàáyé lára èyí tí wọ́n ń pè ní ìdánilẹ́kọ̀ọ́ ní fásitì Cambridge ti ọdún 2024 àti ti fásitì Beruni tó wà lórílẹ̀‐èdè Turkey lọ́dún 2025 níbi tí wọ́n ló ti ní ìmọ̀ kíkún nípa iṣẹ́ ìwádìí ètò ìlera. Ikú rẹ̀ jẹ́ ìránnilétí mìíràn wípé ìkọlù Russia sì ń tẹ̀síwájú. Wọ́n ń ṣekú pa àwọn aráàlú káàkiri àgbáyé tí wọ́n sì wá sí orílẹ̀-èdè Ukraine láti kẹ́kọ̀ọ́, ṣiṣẹ́ àti fún ìtẹ̀síwájú ọjọ́ iwájú rere wọn. Àwọn aláṣẹ Ukraine ló sọ bẹ́ẹ̀. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé fásitì Kharkiv National Medical fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti akẹgbẹ́ Mariam. A kò lè gbàgbé ipa àti ìlànà rẹ̀ ní fásitì wa títí láé. Ju gbogbo rẹ̀ lọ, ìròyìn ikú Mariam ti di awuyewuye àti àríyànjiyàn káàkiri orí ayélujára ní Nàìjíríà bí àwọn kan ṣe ń bá mọ̀lẹ́bí Mariam kẹ́dùn ikú rẹ̀. Bẹ́ẹ̀ làwọn mìíràn dá a lẹ́bi wípé ó yẹ kó ti fi orílẹ̀-èdè Ukraine sílẹ̀ látìgbà tí ogun tó ń lọ lọ́wọ́ ti bẹ̀rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní kọ́ ṣe ní kókó ẹ̀ kókó aláyé? Jígí Alára ìkànnì ìlú mọ̀ọ́dún tó wá sẹ́.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.